káalẹ́ o, ẹ kú iṣẹ́. A kí gbogbo ilé pátápátá ní alẹ́ yìí. Òní ọjọ́ Monday on the 12th of July 2021. Mo fi àkókò yìí kí gbogbo ẹ̀yin màmá wa nílé, ẹ̀yin bàbá wa ní ilé, àti gbogbo ẹ̀yin àǹtí mi àti ẹ̀yin bùrọ̀dá mi níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ tí ẹ ti fi ń wo èmi ọmọ yín Baba Confirm JAP. Á jẹ́ ohun ìdùnnú fún mi tí ẹ bá lè ran fídíò yìí lọ́wọ́ láti dé gbogbo ibikíbi tí a bá rán fídíò yìí. Mo bẹ̀ gbogbo ẹ̀yin màámi, ẹ̀yin bàá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin pátá níbikíbi tí ẹ ti ń wo fídíò yìí tí ẹ tẹ̀ ti ń fi ojú ayọ̀ wò. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run wípé á jẹ́ inú dídùn fún mi tí ẹ bá lè jọ́ nínú àánú ti Ọlọ́run kí ẹ jẹ́ kí fídíò yìí kó dé gbogbo ibi tó jẹ́ kó dé nípasẹ̀ wípé ẹ fi ń ṣọwọ́, ẹ ń share ẹ̀ sí gbogbo group, ẹ ń share ẹ̀ sí gbogbo Facebook yín and everywhere tó jẹ́ kí ó wọ̀ pátá láti lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá gidi so that they will be educated. Wọ́n á lè mọ àwọn ohun méjì mẹ́ta nípa ohun tí ó ń lọ lọ́wọ́. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, bí ò bá ti nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ share fọ́nrán tí ẹ ń wò yìí. Tí ẹ bá mú dání tí ẹ wò tí ẹ ò share ẹ̀, á máa dàbí ẹni wípé ẹ fẹ́ jẹ́ kó jẹ́ àdánìkan jẹ nìyẹn. Ẹ jẹ́ kó dé gbogbo ibi tí ó jẹ́ kó dé. Ẹ ṣé gan ni. Bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú o. A sọ ìfẹ́ nù ní ilẹ̀ Yorùbá. Ìfẹ́ ló kó ogun wọlé. Bí gbogbo wa bá fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí Olúwa ti sọ. Olúwa sọ níbì kan wípé bó bá tiẹ̀ wọ̀n ẹ́ kó lóun sọ àsọtẹ́lẹ̀, ọ̀pẹ́ rẹ̀ ni ẹ́, oríran orí ẹ̀yìn ìran o sì ń rí iwájú ìran. Bó bá wọ̀n ẹ́ kó máa fi èdè fọ̀ ju tàwọn tí ìgbàanì lọ. Olúwa ní bí ò bá ti ní ìfẹ́ ó ní ò ní nǹkan kan, ojogún òfo nínú ayé ni. Àbẹ́ẹ̀rí ibi tí àìnífẹ̀ẹ́, àbẹ́ẹ̀rí ibi tó bá gbogbo àwọn ọmọ Yorùbá dé. Kì í ṣọmọ Yorùbá nìkan, ṣùgbọ́n níbi tí mò ń lọ lónìí gangan lórí gbogbo ọmọ Yorùbá ni. Ìfẹ́ làkójá òfin. Àìnífẹ̀ẹ́ ẹ wo ibi tó bá orílẹ̀-èdè Nàìjíríà dé. Ẹ wo ibi tó bá gbogbo àgbáyé dé. Ẹ wo ibi tó bá ẹ̀yin ọmọ Yorùbá dé. Ìfẹ́, bí ìfẹ́ bá wà ní, kò ní sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wa. Ọlọ́run ló gbé Jésù gbé kó wá sáyé. Kẹwàá rí ibi tí a ti kó gbogbo ẹkùn. Ọlọ́run yìí náà, òun ló pe Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òun náà ló pè kó wá sáyé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni kò gbà wípé Ọlọ́run náà ló pe àwọn onífá yìí pé káwọn náà wá sáyé. èmi dẹ̀ gbà bẹ́ẹ̀ pé Ọlọ́run ló pè wọ́n.
Ọ̀rúnmìlà, Ọlọ́run ló pe Ọ̀rúnmìlà. Níbi tí àìnífẹ̀ẹ́ wà láàrin ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni kò gbàgbọ́ wípé Ọlọ́run ló pe Ọ̀rúnmìlà. Ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín, gbogbo ẹni tí ń fetí ayọ̀ gbọ́ mi. Kò sí ẹni tí kì í ṣèkà. Babaláwo ń ṣèkà, pásítọ̀ ń ṣèkà, àáfàá náà ń ṣèkà. Àìnífẹ̀ẹ́ jẹ́ ká kọ̀ndẹ́ẹ̀mù ara wa. Àìnífẹ̀ẹ́ ń jẹ́ kí ajá lé onílé, àwa máa fi lé onílé tá à ń já, a máa fi bo tara wa. Òun dẹ̀kẹ̀rẹ́ làwa ò ní gbà, àwa máa bọ́ta láti wá sọ ni. Níbi tó o bá ti rí i pé Ọlọ́run kọ́ ló pe Jésù, ìyẹn wá ó píríṣì fáwọn èèyàn tiẹ̀, àwọn tó fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé. Níbi tí o bá ti rí i pé Ọlọ́run kọ́ ló pe ànábì Muhammad sallallahu alaihi wasallam, tó bá ti rí bẹ́ẹ̀, nígbà tóun náà dé, òun náà píríṣì fáwọn èèyàn tiẹ̀, àwọn èèyàn náà tẹ̀lé. Nígbà tí Ọ̀rúnmìlà náà dẹ̀ wá, Ọ̀rúnmìlà náà píríṣì fáwọn èèyàn tiẹ̀, àwọn èèyàn tiẹ̀ tẹ̀lé. Má bà tèèyàn kan jẹ́ kó ló fi ń tún tiẹ̀ ṣe. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ kí n sọ fún ẹ, òun ló tọ̀nà. Èyí tí wọ́n bá fẹ́, òun ni kó lọ sínú ẹ̀. Kò wá sí èyí tó ṣe nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí kò ní gbé ẹ débi tó ń lọ. Àìnífẹ̀ẹ́ ló ń jẹ́ ká máa kọ̀ndẹ́ẹ̀mù ara wa. Ìyá ní Muslim ò dá, ìkan ní Christian ò dá, ìkan ní babaláwo ni wọ́n, kinní kan ni wọ́n. Ṣé kì í ṣèyàn ni? O ò lójú ni, ṣùgbọ́n ojú tó ní lòun náà ní, imú tó ní lòun náà ní, ẹnu tó ní lòun náà ní. Ìwọ béèrè dáadáa, ibi tó ti ń ṣí nìyẹn. Ṣé babaláwo wọ̀ látọ̀run wálé ayé ni? Àbí bọ́ ṣe bí ẹ kọ́ lọ́ ṣe bí babaláwo? Just listen to yourself. Torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí, ọ̀rọ̀ tí ó máa jókòó dáadáa, tó máa rò, tó dẹ̀ máa change mind ẹ̀ ni. Wọ́n fọ́ọ̀sì ẹ kó o ṣe babaláwo. Wọ́n fọ́ọ̀sì ẹnikẹ́ni kó ṣe mùsùlùmí, wọ́n fọ́ọ̀sì ẹnikẹ́ni ó di dandan kó lọ ṣe kìrìsìtẹ́nì. Èyí tó bá ti wù ẹ́ nínú ọkàn ẹ, òun ni kó bọ́ sí. Tó bá wá débẹ̀ tán, ibi tí àìnífẹ̀ẹ́ tó ti bà gbogbo ẹ̀ jẹ́ nìyí o. Tó bá wá débẹ̀ tán, má jálé onílé kó fi bó tiẹ̀. Ohun tó yàn láàyò ni kó dúró tì. Kìrìsìtẹ́nì tó yàn láàyò, dúró tì í. Mùsùlùmí tó yàn láàyò, dúró tì í. Ọ̀rúnmìlà tó yàn láàyò tó ń tẹ̀lé, dúró tì í. Nígbà yẹn láyé tó lè gúnrégé, nígbà yẹn láyé tó lè dára. Mo fẹ́ fi dẹ́ ẹ lójú dáadáa wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó rí yẹn, gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, òun ló tọ̀nà láti rí Ọlọ́run. Ẹ̀sìn yẹn gangan kọ́ wá ní wàhálà, bí kò ṣe wípé kí a pa òfin Ọlọ́run mọ́. Bí a ò bá ti ṣe gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ti sọ, kò sí ìjọba Ọlọ́run fún wa. Why tan lie? Why are we going against ourselves? Why? Tó jẹ́ wípé o mọ̀ pé babaláwo ni ẹ́, o ò dẹ̀ declare síta, wàá máa pe rẹ ní pásítọ̀, wàá sì máa ba iṣẹ́ babaláwo jẹ́ níta. Àìnífẹ̀ẹ́ ó ba nǹkan jẹ́ kan ní àgbáyé. Àìnífẹ̀ẹ́ ara wa ó ba nǹkan jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àìnífẹ̀ẹ́ ara wa ó sì ba nǹkan jẹ́ nílẹ̀ adúláwọ̀. Tí ìfẹ́ bá wà ní, ṣé èèyàn kan á ní àpèrè ń Fúlàní, àwa máa ní òun fẹ́ máa pa àwọn Kìrìsìtẹ́nì, àbí òun fẹ́ máa pa àwọn ẹ̀yà kan, tó pé àwa ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn níbi tá a wà yìí, nítorí pé kì í ṣe ìjà ẹ̀sìn òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni wípé ìjà èmi fẹ́ràn ara tèmi ju ẹ̀yin lọ.
ìjà mo fẹ́ kó yín lẹ́rú tí kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara, àfi tá a bá pe ìfẹ́ padà. Àìpé ìfẹ́ padà nǹkan máa dàrú gan ju báyìí lọ. A ti sọ ìfẹ́ nù. Kìrìsìtẹ́nì ti sọ ìfẹ́ nù láàrin ara wọn. Mùsùlùmí ti sọ ìfẹ́ nù láàrin ara wọn. Jẹ́ kí n sọ fún ọ, àwọn tí ń sin Ọ̀rúnmìlà, tí wọ́n ti pasẹ̀ Ọ̀rúnmìlà sin Ọlọ́run, wọ́n ti sọ ìfẹ́ nù láàrin ara wọn. Àwa ń búra wa nítorí ohun tá a fẹ́ jẹ. Ìwọ fẹ́ jẹ́ kí ṣọ́ọ̀ṣì ẹ kún, wàá máa bú mùsùlùmí. Mùsùlùmí fẹ́ jẹ́ kí mọ́ṣáláṣí òun kún, wàá máa bú kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì fẹ́ jẹ́ kí ṣọ́ọ̀ṣì òun kún, a sì máa sọ̀rọ̀ àtẹ́ sí àwọn tí ń ṣe babaláwo. Ta lè nìyàn Ọlọ́run? Ta wá lè nìyàn Ọlọ́run? Tó o bá rí mi sí, wàá pé orí ni mo ní yìí, babaláwo náà lórí, orí mi ló ní yìí, mùsùlùmí náà lórí. Let's just think it in that area. Wàá rí wípé Ọlọ́run ló dá gbogbo wa. Àìnífẹ̀ẹ́ ló ya gbogbo wa dànù, àti oúnjẹ tá a fẹ́ jẹ. Àìní ìfẹ́ òun ló bá gbogbo ẹ̀ jẹ́, àti oúnjẹ tá a fẹ́ jẹ. Ẹ jẹ́ ká pe ìfẹ́ padà. Àìpé ìfẹ́ padà. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o. Ọ̀rọ̀ yìí á sì máa wọ̀ sí. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Ọ̀rọ̀ yìí á sì máa wọ̀ sí. Òótọ́ ọ̀rọ̀ ni mo máa sọ. Ẹ ò ní gbọ́ búburú lẹ́nu mi. Bí ẹ̀mí mímọ́ ti ń bá mi sọ, òun ni mo ṣe máa gbé jáde. Ẹ yé lòdì sí ara yín mọ́. Ohun tèmi ò ní gbà ni kó jáde kó ní èyí kò dá, èyí dá. Èmi máa fire ẹ. That is one thing about me. I will fire you. Mo máa jẹ́ kó yé ẹ wípé in as much you are a woman being, there is we are woman being. In as much we are woman being, we are bound to be bad and we are bound to be good. And listen to me, to be bad or to be good, it is a choice. Anybody can be bad, anybody can be good. It is a choice. So therefore, Emma wa kò sí abẹ́ ẹ̀sìn Onífá. Ọ̀rúnmìlà la kọ́kọ́ bá ká tó mú ẹ̀sìn tẹ́ rí yẹ sí kìrìsìtẹ́nì wọlé. Nígbà tẹ́ dẹ̀dẹ̀, Ọ̀rúnmìlà gbà yín tọwọ́ tẹsẹ̀. Ọ̀rúnmìlà ìṣẹ̀ṣe la kọ́kọ́ bá ká tó gbé mùsùlùmí kìrìsìtẹ́nì ká tó gbé wọnú inú ìlú tá a wà yìí in Africa. Nígbà tẹ́ dẹ̀dẹ̀, wọ́n rí tòótọ́ wípé ẹ̀sìn yìí náà tún dá. They embrace it. Ẹ̀dẹ̀jọ́ ń ṣe lọ. Nígbà tó yá, nítorí ó tẹ́ fẹ́ jẹ, ẹ balẹ̀ ayé jẹ́, ẹ dá ẹ̀sìn yẹn rú, ẹ kọ̀ndẹ́mù ẹ̀sìn yẹn, ẹ pè wọ́n lóṣó, ẹ pè wọ́n lájẹ́, ẹ pè wọ́n lóríṣiríṣi orúkọ, nítorí pé you don't want people to go to them. You don't just want people to meet them. You don't want people to even ẹ ò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wọ́n mọ́. Ẹ fẹ́ jẹ́ kí wọ́n di pé ẹni tó àwọn èèyàn yẹn máa wá sọ́dọ̀ yìí. Nítòótọ́ ẹ achieve ẹ. Wàláì, yes, you achieve it. Ẹ bá gbogbo ibẹ̀ yẹn jẹ́ nítòótọ́. Ṣùgbọ́n ṣé ogun wa tán nílẹ̀? Ogun ò tán nílẹ̀. Àwọn tẹ́ ẹ pè lájẹ́, àwọn tẹ́ ẹ pè lóṣó, àwọn tẹ́ ẹ bàjẹ́ pé ẹ̀sìn wọn ò dáa, ṣáwọn náà máa wò yín ni. Ìgbà tó yá làwọn náà bẹ̀rẹ̀ sí ń bèṣù lọ́wọ́ ẹ̀, lọ́ ń bẹ Ògún lọ́wọ́ ẹ̀, lọ́ ń bẹ oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ sí yín. Ẹ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ níta, ojoojúmọ́ ogun ni,
látijọ́ tẹ wálé ti wà tẹ pera yín kìrìsìtẹ́nì tẹ pera yín mùsùlùmí ṣé ẹ nísinmi lọ́jọ́ kan rí? Ẹ ò nísinmi náà. Ogun ni gbogbo àwọn tó ń wá sọ́dọ̀ yín náà nítorí ogun ni ṣẹ́yìn náà rí. Àìnífẹ̀ẹ́ ṣẹ̀rẹ̀ ohun tó fà á. Tá a bá ní ìfẹ́, ìfẹ́ á máa mú sùúrù gidi gan. Ìfẹ́ kì í dédé jà, a sì máa mú sùúrù nítorí pé kò fẹ́ bà nǹkan jẹ́. Àìní ìfẹ́ ẹ̀dẹ̀ fi ba ilé ayé yìí jẹ́. Ẹ̀yin lẹ bàjẹ́. Tí bá ń tẹnu mọ́, wọ́n máa lérò pé mi ò mọ ohun tí mò ń ṣe. Ẹ̀yin ẹ jókòó kẹ́ ẹ ronú ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin lẹ ba ilé ayé yìí jẹ́. Nígbà tẹ́ ẹ bá ẹfọ̀n ní àbàtà tẹ́ẹ̀dẹ̀ wá mú ọ̀bẹ ṣọ́bẹ̀ àdá gbogbo oríṣi ẹ wọ́n fi yá àwọn tí ó wà ibi tí ó wà yẹn nǹkan kí ni káwọn yẹn ṣe. Bíyàn bí mi náà ṣe máa kàn lóògùn kó ní mi ò dá tí mo dẹ̀ mọ̀ pé mo dá tó bà mí jẹ́ tó ní mi ò ṣe nǹkan kan tó ní mi ò ṣe gbá máa kàn lóògùn. Bọ́rọ̀ ilé ayé yìí ṣe rí nìyẹn. Àwọn kan tó máa gbọ́ bẹ́ẹ̀ wọ́n tó máa lọ gbé wàá rí pé ibẹ̀ yẹn nìkan ló máa gbọ́ ibẹ̀ yẹn nìkan ló máa lọ gbé jáde pé bàbá confam ó ní pé òun máa kọyàn lóògùn. Sórí ilé ayé yìí àìnífẹ̀ẹ́ ti pọ̀ jù nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ẹ̀dẹ̀ máa bá tí èèyàn kan jẹ. Rántí pé Bíbélì sọ wípé ní ọjọ́ tí o bá ti dẹ́kun láti bá tí ènìyàn jẹ, ní ọjọ́ tó ronúpìwàdà yẹn gangan tó dẹ́kun ẹ̀, ó ní lọ́jọ́ yẹn gangan la máa bẹ̀rẹ̀ sí bàtàyé ẹ̀ jẹ́, a máa bàtàyé àwọn ọmọ rẹ̀ jẹ́, a bàjẹ́ títí dópin. tó ń jẹ tẹ́ ẹ fẹ́ jẹ even ó bá wọn dórí social media ẹ kò dédé dé ẹ kò fabricate rọ kí ló dé? Nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ, nítorí pé ẹ fẹ́ jẹ́ kí viewers kó mọ̀ yín, nítorí pé ẹ fẹ́ jẹ́ kí èrò kó wo fídíò yìí, nítorí owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Instagram, nítorí owó tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ YouTube. Ẹ̀ẹ́dẹ̀ rántí ìjọba Ọlọ́run. Tẹ́ ẹ bá jẹ oúnjẹ yìí náà tán, tẹ́ ẹ bá kọ́lé yìí gan kọ́, tẹ́ ẹ bá ralẹ̀ yìí gan kọ́, tẹ́ ẹ bá ní mọ́tò yìí gan kọ́, tẹ́ ẹ bá lówó yìí gan kọ́, tẹ́ ẹ bá dèrò ìlú òyìnbó yìí gan kọ́, tẹ́ ẹ bá ní gbogbo ohun ayé yìí gan kọ́, ìjọ téèyàn bá wa kú ń kọ́. Ìjọ ò bá ti kú nìyẹn dópin. Ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi. Wà ní bá mi gbé gbá kò ṣeé gbé, bá mi gbẹ́rú rẹ̀ mo fẹ́ ròde. Ìjọ àbá ti kú nìyẹn dópin o. Ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi. Mo ti rí ẹni tó ní passport to America, I am telling you, tó ní passport America, tó ní passport ní ti Canada, tó jẹ́ ọmọ citizen Canada at America. Listen to me. Nàìjíríà làwa wà wọ lọ́bì kankan, ṣé o ń gbọ́ mi? Ó dẹ̀ padà kú. Nígbà tó wá kú yẹn, ta ni passport yẹn, ta gbogbo eré tó sá láyé yìí, tó sá kúrò ní Nàìjíríà yìí. Nàìjíríà ò dá o, ìlú burúkú ni o, kíní kan o, òun fẹ́ dolówó o, òun fẹ́ dọlọ́lá o, òun fẹ́ di gbogbo ẹ o, ó gba passport America, ó gba ti Canada. Ẹ tí mo ń sọ yìí, ọ̀sẹ̀ tó kọjá ló kú o. Ta ni passport yẹn wúlò fún? Talk to me. Ta ni ilé tó níyẹn ní wúlò fún? Talk to me. Ẹ jẹ́ ká máa ro àtúbọ̀tán. Àìrò àtúbọ̀tán ò jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Àìdẹ̀ nífẹ̀ẹ́ ara wa ló bá gbogbo ayé yìí jẹ́. Òun ni mo fẹ́ jẹ́ kó gbọ́. Ẹ jẹ́ kí gbogbo wa pátá ká lọ nífẹ̀ẹ́. Tá ò bá tí ì ní ìfẹ́ kò lè tòrò, kò lè dáa. All in the name. A fẹ́ jẹ, a fẹ́ mu, a fẹ́ déèyàn pàtàkì. Wàá máa bá téèyàn jẹ́, wàá bá téèyàn kan jẹ́, wàá ló fi ń bo gbogbo àwọn big churches torí yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn kan ló ti bàjẹ́ lèrò fi dọ́dọ̀ wọn. I will continue to say it no matter what you become, I will continue to say it. O lè short mouth mi. Ìkọ́ tẹ́mi mímọ́ sọ fún mi, òun lèmi sọ fún ẹ. Ẹ̀mí tèmi ò kú o, ààyè ló wà. Tó bá ń gbọ́ wípé confam ò kú o, àjàgóra mi.
kókó àlàyé ni kọ̀ǹfàmù òkú àjàgóra mi wàláì kókó àlàyé ni. ṣé o gbọ́ mi? ìfẹ́ yẹn ni kí ẹ jẹ́ ká wá. kò sóhun tó o ní láyé yìí nítorí irọ́ tó o pa. tó o bá parọ́ náà jẹ́ kí n sọ fún ẹ ibì kan náà lájọ máa padà lọ NDS. ibì kan yẹn wá ní wípé gbogbo wa ní ọjọ́ kan a máa sùn a ò ní lè jí mọ́, ká gbápá kò ní ṣe gbé, ká gbẹ́sẹ̀ kò ní ṣe gbé. òwò TB Joshua ni ìwọ tí ẹ jẹ́ ká fìyẹn kọ́gbọ́n èmi àti ẹ. jẹ́ ká wá mẹ́nu kúrò nínú pé kò ṣe dáadáa mọ́. ọwọ́ tí ẹ̀dẹ̀ ló kù sí yẹ nínú ayé yìí ó ti dèrò ọ̀run báyìí. ẹ jẹ́ ká wá mẹ́nu kúrò nínú pé kò ṣe dáadáa. mi ò lọ sí èrè àyẹ lónìí, ṣùgbọ́n ìwọ tí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn kọ́gbọ́n. ìwọ rí nígbà tí wọ́n gbé sínú inú kíní bíi kásikẹ̀tì white òòrí lọ́ọ̀kan, a máa dàbí ẹni pé ìyàwó a máa wò bí ẹni pé gbé apá. TB Joshua mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lanu kò lè lanu mọ́, kò lè mí mọ́, ojú ẹ̀ ò lè ṣẹ́ bójú tèmi ti ń ṣẹ́ yìí, kò lè mí orí mọ́. orí ní túwọ́ bàtà wọ́n tún fún bàtà, wọ́n tún fún ní aṣọ funfun. ṣé wọ́n náà rí? mi ò déédéé ń báyàn jà, ọlọ́run ò ń déédéé rán mi séèyàn. tó bá wá rán mi sí èèyàn ó fẹ́ jẹ́ kó yí padà ní pẹ́tẹ́pẹ́tẹ́. òun ni ọ̀rọ̀ ọlọ́run. ṣé ò ń gbọ́ mi? ẹni tó bá ti tàbà ẹ jẹ́ kó lọ túnbẹ̀ ṣe, má ṣàgídí. agídí tó ń ṣe ló máa padà mú ẹ end síbi tó jẹ́ ó end sí. jẹ́ kí n sọ fún ẹ o, nínú ilé ayé yìí àjọkẹ́ ni o, ṣùgbọ́n tá a bá di ọ̀run ó di àṣàkẹ́. olúwa wa máa ṣàwákẹ́, ṣùgbọ́n nínú ayé yìí a máa wo dodo wa. o mọ̀ pé ẹni tó ṣe dáadáa náà ó ń lówó, ẹni tó jẹ́ ó ń pààyàn ó ń lówó. kò sí ilé ayé yìí gbogbo wa fún one free hand. ohun tó bá mú ẹni kó ṣe, nítorí ẹ ló ṣe máa rí ẹni tó ń ṣe ọlọ́run nígbà míì tó máa jẹ̀yà. ẹni tí ò dẹ̀ sí tó á dẹ̀ máa gbádùn fọkàn ara ẹ̀ balẹ̀. ọ̀run lérè ju ayé lọ. ẹ̀kọ́ ni mò ń kó ẹ lálẹ́ yìí. wàláì ohun tí ẹ̀mí mímọ́ sọ fún mi ni mo wá sọ́ǹtà yìí. ṣùgbọ́n mi ọ̀run tó rí yìí ó lérè ju ayé lọ. ìjọ tí o bá ti rí wípé ọ̀run lérè ju ayé lọ, ó ní báyọ̀ ṣèkà. bí Buhari bá rí bẹ́ẹ̀ ni, bí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá bá rí bẹ́ẹ̀ ni, mi ò tí ì dọ́dọ̀ wọn, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò dé bẹ́ẹ̀ ni. bí gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá tó bá rí bẹ́ẹ̀ wípé ọ̀run ó lérè ju ayé lọ, wàláì wọ́n máa ṣe rere, ò ní ṣe burúkú. inú ṣe ń fi ẹrẹ́ rí gbogbo ọkọ̀ bọ̀rọ̀gìnì tí TB Joshua ní bolówà, ta ló fẹ́ wà? àwọn ilé ńláńlá tí ọlọ́run fún ní ọpọlọ, ó fún ní ọpọlọ bóyá lọ́kọ́ àwọn oríṣiríṣi ẹ̀, ọ̀pọ̀ òun lọ́lọ́run fún lọ́pọlọ pé kó lọ ṣe. àwọn tó fẹ́ maintain ẹ̀ ṣe olóòpọ̀ lè maintain ẹni. dá mi lóhùn. kò sẹ́ni tó lè wá mọ́, ilé fún kò lè gbé kankan lọ mọ́, mọ́tò kò gbé nǹkan lọ mọ́. ohun tí wọ́n padà wá fún òun ni pósí yẹn. wọ́n wá fún ní aṣọ funfun àti bàtà funfun. aṣọ funfun yẹn àti bàtà funfun yẹn dẹni dógún ẹ̀yin wòlíì ń pariwo wípé kò dáa. ẹ bá ti rẹ́ni tó ń lọ sí white garment, ẹ bá ní ìjọba má lọ sí white garment, má wọ aṣọ funfun. at the end of the day nǹkan kí ló máa fi sí aṣọ funfun ni. tá a bá ń sunkún jẹ́ ká máa ríran o. àwa tá à ń wo aṣọ funfun á mọ ìdí o. ṣé ò ń gbọ́ mi? má bàjẹ́, má bà ilé onílé jẹ́ tó fi ń bo tara rẹ̀. tó bá máa gbọ́ wá ní don't go to that white garment church, don't go to white garment church. listen to me. torí ẹ bá pé tó bá jókòó dáadáa kó rú dáadáa. gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ lánàá gbogbo wọn pátá nígbà tí wọ́n kú kí ló fi sin wọn. bí wọ́n bá fi aṣọ dúdú sin èèyàn lọ wò dáadáa nǹkan ti ṣẹlẹ̀. bí wọ́n bá fi aṣọ pupa tí wọ́n fi sin èèyàn lọ wò dáadáa nǹkan ti ṣẹlẹ̀. aṣọ tí wọ́n rí jẹ́ ti tó purọ́ fáwọn èèyàn wípé kí wọ́n má wọ̀ nínú ayé yìí. sori pé nígbà tí wọ́n padà wá kú
òun ni wọ́n fi wẹ̀ ẹ́, wọ́n tún wọ bàtà funfun fún wọn, wọ́n tún wọ aṣọ funfun fún wọn. Ṣé o ń gbọ́ mi? Tó bá tiẹ̀ jẹ́ pé fìlà funfun tún wà ní, wọ́n á tún wọ̀ sí wọn lórí, òòrí ni, wọ́n tún wọ pósí funfun fún wọn. Wàá tún rí pé débi pé ibi tí wọ́n tún ṣe dé casket yẹn wọn ò ṣe ní black, funfun ní dodo ẹ̀, nítorí pé adọ́run mòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà táwọn dé ọ̀run tán làwọn tó mọ̀ yìí pé funfun ní ọ̀run. Listen to me, bá a ti ń ṣe láyé òun là ń ṣe lọ́run o. Lọ tún wà rẹ̀ ṣe. Mùsùlùmí ọ̀nà ni, kìrìsìtẹ́nì ọ̀nà ni, ọ̀nà tí Ọ̀rúnmìlà ọ̀nà náà ni. Ìwọ ni kó tún ìwà ẹ ṣe. Kò sí ọ̀nà tó wá gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta tí kò gbé ẹ déwájú Ọlọ́run. Ìwọ ni kó tún ìwà ẹ ṣe. Tó o bá wù ìwà rere wà á dí ọ̀dọ̀ Ọlọ́run. I am telling you. Tó o bá dẹ̀ wùwà kejì náà, fine, àjọ máa bẹ̀rù wa níbodè ni. Ọ̀rọ̀ yìí ń bá mi wí o, ọ̀rọ̀ yìí ń bẹ ẹ wí. Mi ò sọ fún ẹ wípé mo mọ̀ o. Mi ò dẹ̀ pera mi rí látijọ́ tí mo ti ń wọ́ta. Mi ò pera mi ní ènìyàn mímọ́ rí. Jẹ́ n sọ fún ẹ, ẹlẹ́ṣẹ̀ ni mi. Mo dẹ́ṣẹ̀ gan. Ẹ̀ṣẹ̀ ti borí mi. Èyí ni ẹ̀ṣẹ̀ mi. Èyí ni ẹ̀ṣẹ̀ mi. Èyí ni ẹ̀ṣẹ̀ mi. So therefore, ẹ jẹ́ ká lọ ronú sóhun tí mò ń sọ yìí. Bí èèyàn kan bá takò ọ̀rọ̀ yìí, ó di ọjọ́ ìgbéǹde àlìkíámọ̀. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà ni o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Jẹ́ sọ tòótọ́ fún ẹ. Má jẹ́ kẹ́nikẹ́ni tàn ẹ́. Èyí tó bá wá wùn ẹ́ òun ni kó lọ fún. Ṣùgbọ́n tó bá wá débẹ̀ tán, má fi tiẹ̀, má fi bà tẹnikẹ́ni jẹ́. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́. Ẹ nífẹ̀ẹ́ ara. Láìsí ìfẹ́ kò sí ohunkóhun. Ìfẹ́ òun ni àkójá gbogbo òfin. Ìfẹ́ òun ni Ọlọ́run. Lọ́kà dáadáa. Ó ní Ọlọ́run tá à ń sọ yìí gan. Ó ní òun ní ìfẹ́. Ẹ má balẹ̀ onílé jẹ́ kẹ́ fi bo tara yín. Concentrate lórí ohun tí Ọlọ́run rán wa. Má wà ní tó pé o fẹ́ jẹ oúnjẹ, o fẹ́ lówó ju tèèyàn kan lọ, o fẹ́ jẹ́ kí tèèyàn kan bàjẹ́ kí tiẹ̀ lè dá. Jọ mo bẹ̀ ẹ́ ni, share fídíò yìí. O ṣé gan ni. Baba Confirm JP ni. Thank you. Mo ń bọ̀. Mi ò tí ì dé.